Ẹ káalẹ́, ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ sí ojú ìròyìn láti lè ṣe Nta Ijebu Ode Adétóyè Adégbénró lórúkọ níròyìn. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn ti gba àpéjọ ìpinnu kan láti gba onítùmọ̀ èdè fún gbogbo àtẹ̀jáde àti ètò ìjọba àti ìṣàgbéyẹ̀wò àwọn ẹjọ́ nínú ilé ẹjọ́ láti dín àkúnfàyà àwọn ibùdó ìṣàtúnṣe ìwà ẹ̀dá kù káàkiri gbogbo ìpínlẹ̀ Ògùn. Bákan náà, àwọn aṣòfin sì tún gba ìpinnu mìíràn sílẹ̀. Nínú rẹ̀ ni wọ́n ti pè fún ìwádìí nínú ìṣètò àwọn òṣìṣẹ́ ààbò tí wọ́n fi ipá òun agídí gba àwọn àdúgbò ní agbègbè Ìlẹsẹ̀ ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn àríwá Ìjẹ̀bú. Èmi Dalímọ̀ ló jábọ̀ ìròyìn, ẹgbẹ́ àtìpalẹ̀ rẹ̀ náà síwájú sí i. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ó ṣe kókó tó kan aráàlú gbọ̀ngbọ̀n, aṣòfin ti àríwá ìlà oòrùn Ìjẹ̀bú Olúṣeun Adésànyà ló sọ fún gbogbo ilé nípa ti ìwà ipá àti bí wọ́n ṣe ń ba àwọn ilé àwọn èèyàn jẹ́ tí ó fẹ́rẹ̀ lé ní 100 báyìí àti ìbẹ̀rùbojo tí àwọn èèyàn tó ń gbé nílùú Ìṣọ̀yìn, Àkùnrẹ́, Ìdèlé, Oríwù àti àwọn agbègbè tó wà níbẹ̀ ń gbé báyìí látàrí ìwà àwọn ọmọ ológun tó wà ní Ìlẹsẹ̀ Barracks. Honorable Babátúndé Tẹ̀là láti àríwá Abẹ́òkúta ló sọ fún gbogbo ìgbìmọ̀ pé kí a yiri ọ̀rọ̀ àwọn afọwọ́sọ̀rọ̀ wò kí a sì gbà wọ́n láàyè láti máa wà ní àwọn ètò ìjọba gbogbo láti lè máa ṣe ògbìfọ̀ fún àwọn tí wọ́n ní ìpèníjà àti àwọn àkàndá ẹ̀dá ní ìpínlẹ̀ yìí. Adarí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin tìpínlẹ̀ Ògùn Lukman Adélẹ́yẹ àbá tó mú wá lórí àyẹ̀wò sí àwọn ẹjọ́ tó wà nílé ẹjọ́ láti lè mú kí á dín àwọn èrò àkúnfàyà tó wà láwọn ọgbà àtúnṣe ìwà ẹ̀dá nípìnlẹ̀ yìí kù ni àwọn aṣòfin pòǹpọ̀ lé lórí tí wọ́n jíròrò tí wọ́n sì sọ di àbá gbogbo ilé. Àwọn aṣòfin wá rọ gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ láti lè mú kí ètò ìjà kankan ìyẹn kó máa yẹ àwọn ìwé ẹ̀sùn wò dáadáa kí wọ́n sì lè rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kò yẹ kí wọ́n pẹ́ lẹ́wọ̀n ni wọ́n ń ṣèrànwọ́ fún àti pàápàá kí àwọn ìgbìmọ̀ máa bójú àánú wo àwọn míì láti lè rí i pé kò sí ìdádúró nínú àwọn ẹjọ́ táwọn èèyàn yóò fi máa pẹ́ ní ọgbà àtúnṣe ìwà ẹ̀dá kí ètò ìdájọ́ nípínlẹ̀ Ògùn kó lè máa lọ geere kí ó sì máa yá kánkán. Yẹmi Dalímọ̀ ló jábọ̀ ìròyìn. Ní àkókò ìpàdé wọn, àpéjọ aṣòfin ìpínlẹ̀ Ògùn ti wá bu ọlá ìkẹyìn fún ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ ti Akilẹ̀ Ìjẹ̀bú torí ìwàyàsà. Aṣòfin náà ṣàpèjúwe ọba náà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ọba tó dára jùlọ tí ó ní ìtẹríba àti akíkanjú tó sì ti kópa pàtàkì nínú ìdàgbàsókè ìṣe àṣà àti ìbílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú àti gbogbo ìpínlẹ̀ Ògùn. Yẹmi Dalímọ̀ jábọ̀ ìròyìn nípa bí àwọn aṣòfin náà ṣe ṣayẹyẹ ìpẹ̀yà ọba aládé náà nígbà ìpàdé wọn. Ẹgbẹ́ àtúpalẹ̀ rẹ̀ náà síwájú sí i. Àwọn aṣòfin yìí tí a ti rí adarí akójànú ilé Ọmọlọ́lá Bákàrè àti adarí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ Lukman Adélẹ́yẹ láì yọ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn sọ́tọ̀ ìyẹn Olúdáìsí Ẹlẹ́mìdé ni wọ́n sọ̀rọ̀ rere nípa ti àwọn ìwà àmúyẹ àti àwọn ohun tí olóògbé Àwùjalẹ̀ dúró lé lórí. Wọ́n ṣàlàyé pé olóògbé Àwùjalẹ̀ ni ó jẹ́ ẹni tí a mọ̀ sí onígboyà ọba, ẹni tí gbogbo ayé ń bọ̀wọ̀ fún bó tilẹ̀ jẹ́ pé ó ti papòdà báyìí. Àwọn aṣòfin rọ ìjọba ìpínlẹ̀ Ògùn láti túbọ̀ gbé ìgbésẹ̀ láti lè jẹ́ kí orúkọ ọba ọ̀hún wà ní ìrántí títí láyé nípa sísọ àwọn ibùdó kan lórúkọ Àwùjalẹ̀ kí àwọn nǹkan tí Àwùjalẹ̀ dúró fún àti àwọn ìwà rere lè wà títí láyé fún àwọn tó ń bọ̀ lẹ́yìn. Ẹ̀wẹ̀, ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ kátàkárà àti ọ̀rọ̀ iléeṣẹ́ ńláńlá ni wọ́n ti gbé ìpèníjà kan kalẹ̀ fún iléeṣẹ́ ọ̀rọ̀ ètò káràkátà àti ọ̀rọ̀ iléeṣẹ́ àti ìdókòwò nípínlẹ̀ Ògùn láti túbọ̀ sọ akitimápá láti lè rí i pé wọ́n fẹsẹ̀ àwọn àṣeyọrí nídìí ètò ọrọ̀ ajé wọn rí báyìí múlẹ̀ nípa pípèsè àwọn ààyè tí ó dára àti mímú àwọn olókoòwò wọlé sí ìpínlẹ̀ Ògùn. Alága ìgbìmọ̀ náà Adébísí Oyèdélé láti ẹkùn ìdìbò Ìpókíà Ìdíròkò ni ó sọ̀rọ̀ yìí lásìkò tó ń ṣe àyẹ̀wò ìṣesí iléeṣẹ́ náà fún ti oṣù mẹ́fà àkọ́kọ́ ti ọdún 2025 ní Ìkémọ̀sán lábẹ́òkúta. Alábòójútó iléeṣẹ́ ètò káràkátà àti ìdókòwò nípínlẹ̀ Ògùn Adébọ́lá Ṣọfẹ́lá ni ó sọ lẹ́sẹẹsẹ àwọn àṣeyọrí tí wọ́n rí láàrin oṣù mẹ́fà àkọ́kọ́ ti ọdún yìí. Lára wọn ni ti
bí wọ́n ṣe gbàlejò ètò ọ̀kan ìyẹn trade fair níbi tí wọ́n ti kó àwọn olókoòwò jọ láti wá ṣe àfihàn àwọn okòwò wọn àti àwọn iṣẹ́ wọn nípínlẹ̀ Ògùn eléyìí tí wọ́n ní àwọn ṣe pẹ̀lú àjọ Ògùn símà yìí ṣàlàyé pé eléyìí kan pàápàá wà lára àwọn àkọsílẹ̀ rere tí wọ́n rí lásìkò tí à ń sọ yìí. Yẹmi Dalemo ló jábọ̀ ìròyìn. Àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga ti ilé ẹ̀kọ́ Love Foundations Group of Schools tí wọ́n tún jẹ́ Class of Titans eléyìí tó túmọ̀ sí àwọn ìpele onímọ̀ ohun òye ni wọ́n ti jẹ́ kó yé wọn wípé ayé ń retí ìparun bí wọ́n ṣe ń lọ sí ìpele mìíràn. Eléyìí wáyé nígbà tí ilé ẹ̀kọ́ náà ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde àti pínpín ẹ̀bùn ti ọdún 2025 fún àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ gíga ìkíní tó fi mọ́ ilé ẹ̀kọ́ gíga ẹ̀kejì nílùú Ìjẹ̀bú Òde. Anthony Gadon bá wọn pèsè síbi ayẹyẹ náà. A ó máa mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wa nínú ìròyìn wa tó ń bọ̀. Ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti kéde ìkìlọ̀ kónílé-ó-gbélé fún àwọn olùgbé ìlú náà àti àwọn agbègbè rẹ̀ eléyìí tí yóò gbéra sọ ní ọjọ́ Ọjọ́rú 30 inú oṣù yìí títí di ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 5 oṣù kẹjọ ọdún yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ọ̀gbẹ́ni Dáre Alébíresù buwọ́lù sọ pé ìṣèdè náà yóò bẹ̀rẹ̀ ní dédé aago 12 òru títí di aago 4 ìdájí. Ó ṣàlàyé pé ìdènà yìí jẹ́ apá kan nínú ìṣe àṣà lọ́jọ́ níbi tí gbogbo ìrìnàjò yóò di èèwọ̀. Ó sì rọ àwọn olùgbé àti àwọn tí kìí ṣe ọmọ bíbí ìlú náà láti má kọ etí ọ̀gbọ̀nyìn sí ìkìlọ̀ náà gẹ́gẹ́ bí ìbọ̀wọ̀ fún àṣà àti ìbílẹ̀ àwọn ènìyàn Ìjẹ̀bú Òde. Nínú ìgbìyànjú láti gbárùkù ti àwọn àgbẹ̀ ní agbègbè ìbílẹ̀ àti láti dojúkọ àìní oúnjẹ tó péye, ìyàwó gómìnà ìpínlẹ̀ Èkó dókítà Ìbíjọkẹ́ Sanwó-Olú ti pín owó àtìlẹ́yìn tó tó bíi 54 mílíọ̀nù náírà fún àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ tí iye wọn tó bíi 200. Ìtìlẹ́yìn yìí jẹ́ apá pàtàkì nínú ìfilọ́lẹ̀ ọdún 2025 tí ẹ̀ka ìpínlẹ̀ Èkó lórí ìrètí ìsọdọ̀tun nípa ṣíṣe àtìlẹ́yìn fún ètò ọ̀gbìn. Joyken Akpabio ló jábọ̀ ìròyìn náà. Ìmọ̀ sáyẹ́ǹsì jẹ́ nǹkan tó ṣe pàtàkì níbi kíkọjú àwọn ìṣòro àgbáyé bí àyípadà ojú ọjọ́ àti àrùn, pípèsè ìlànà ìmúlò fún àjọṣepọ̀ àwùjọ àti ìtọ́nisọ́nà fún ìpinnu ènìyàn. Bí ó tilẹ̀ jẹ́ pé ojú ìpọ̀nà yìí ti jẹ́ tàwọn ọkùnrin fún bí àìmọye ọdún sẹ́yìn, àwọn obìnrin sì ń tẹ̀síwájú lórí jíjà ìdè àti pípèsè àfikún tó jẹ́ ojú ní gbèsè. Nínú ìròyìn yìí, akọ̀ròyìn wa Abiola Àríyọ̀ bẹjú wo ìrìnàjò àwọn obìnrin nínú ìmọ̀ sáyẹ́ǹsì pẹ̀lú àfiyèsí pàtàkì sí àwọn ìṣòro tí wọ́n ti kojú àti àwọn àṣeyọrí tí wọ́n ti ní. Ìròyìn wa fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Adétóyè Adégbèmí olórúkọ níròyìn. Títí dọ̀la ó dàbọ̀.